Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá jókòó wáyé. Ẹ pẹ̀lẹ́ ìyá. Ọlọ́run jẹ́ ẹ̀kọ́ fún wa. Ọkàn yóò balẹ̀. Ní dààmú bí kúndà ti ní inshallah. Ẹ pẹ́ rí mi. Ó yà mí lẹ́nu fa. Èmi màrè lọ́wọ́ Fọláṣadé. Gbogbo ìgbà tí mo bá ti rán Ṣadé lẹ́kọ̀ọ́. Ṣadé á ní wọ́n lè kó lọ́wọ́ òun lójú ọ̀nà. Kò ní mépo délé o. Bóyá kó má dẹ̀ jẹ́ pé bóyá àwọn ẹbọra ló ń gbépo lọ́wọ́ ẹ̀ lójú ọ̀nà. Ìdí nìyẹn tí mo fi ní kó jáde bí o. Àfáà ẹgbà mi ẹ̀rà mi kalà nítorí Ọlọ́run. Ìyàwó ẹ bá tọ́ka sí kanú àlùkò. Ọwọ́ ìwò ní ṣẹ́ lè ní tó bá ti wò ní ẹ bá tọ́ sí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir alhamdulillahi alladhi ayana ba'da ma hamatana ilayhi nuzuru. Ọlọ́run ní ọba tí ó yẹ ká dúpẹ́ fún torí òní ọba tó ń pani tó ń jíni tó sì ní ká máa fàyè ọpẹ́ lẹ̀ fún àmọ́ bọ́ọ̀lù ń dúpẹ́ púpọ̀ àtúnwá bára wa dúpẹ́ àtúnwá ń dúpẹ́ nínú Al-Qur'an tọ́lọ̀ tó ń fi ṣe ọ̀nà ìmọ̀ fún wa. Torí pé ìdìnnà siratal mustaqim ó ní òní ọba olùmọ̀nà fẹ́ni tí ó mọ̀nà ó ní ọba tí ó jẹ́ pé máa ń tọ́ni sọ́nà níwọ̀nba àgbà tí àwa bá rò pé ọ̀nà ti rújú. aláwọ̀ tọ́nà ìyá yìí tí ẹ bá wá ìyẹn arábìnrin Fọláṣadé ó ń jẹ́ kó yé wa wípé òwò tí ó ṣe là láyé ẹ̀ òwe pọ̀pọ̀ parira ni. bẹ́ẹ̀ ni epo mi ti bá wò. àyànmọ́ wọn dá púpọ̀ kódà wọn là yín wọn tún la àwọn tó tún kúnnù délé tẹ́ bá lè jẹ́ kí ọmọbìnrin máa ṣe òwò epo rírẹ̀ là torí pé nítorí bá wa nínú àníyàn tí àwọn òfin yìí nù. Epo pupa àpá. láì tàbí láì sọmọ bíi láì láì sí náà. Kó má kàwé. Al-Qur'an ò ní parọ́. Wàláì. Ó dà àpá kò sí ìyọnu mo rí yín náà ẹ ṣeun o epo pupa ọmọ tèmi kọ́. ẹ rọra o. Kọ́mọ mi ó máa tẹ́kọ̀. Kẹ̀dẹ́rẹ́ ńlá o. Nígbà mi ìtẹ́kọ̀ tọ́mọ mi kọ́mọ mi ó tún wá máa tẹ́kọ̀. Kádàrá ńlá o àkàǹkàdìrì. Kádàrá ńlá o àkàǹkàdìrì. Ntẹ́dà bá máa jẹ́ kò ní sàlàyé jẹ́. Kádàrá ńlá o àkàǹkàdìrì. Ìyálóde ẹ̀kú ètò ọlọ́wọ́ jò dá o nítorí wà bàjẹ́ o. Gbogbo akitiyan yín mo rí o ẹja máa gbórí tì bàbá gbórí tì títí láṣẹ Ọlọ́run ń padà bọ̀ wá dáa. wọ́n ti wàá wò pé àti ìrí nǹkan máa jẹ nílùú ẹ̀ mọ́ ti dàrú bẹ́ẹ̀ ọjọ́ tá a máa jẹ tí ó máa ṣẹ́kù ọdẹ bíi tán. Kábíyèsí o. Kábíyèsí o. Àwọn èèyàn láre o. Ọdún sọ mẹ́ni. Ẹyin mi bọ́ọ̀nà rẹ̀bù kí wà ń dé mi. Ọ̀nàrẹ́bù kí wà ń dé ọmọ. Ọ̀nàrẹ́bù kí là ṣe fún yín kí lẹ̀ ṣe wá. Kò sómi kò síná kò sọ́nà ibi ń pa wá àti ẹ̀jàǹfààní yín kankan. Ó yẹ kó rí bẹ́ẹ̀ kí la ṣe fún yín kí lẹ̀ ṣe wá. Kábíyèsí o bàbá ẹ̀ ṣe wá nítorí kan wà ń bẹ̀ ni pé òkè yín ni òjì àrítọ̀run ẹ̀yin náà mọ̀ ká tó lọ bí wọ́n sì ń fà wá lókè náà ń fà wá sálẹ̀ tẹ́tẹ́ wàá rí ní tó gbé wa báyìí ìròyìn ayọ̀ ni ìròyìn ayọ̀ ni a ti jà fitafita lókè fún ìlú yìí a nídìí alága ìbílẹ̀ fún ìlú yìí níta wá nídìí báyìí ni ọmọ ìlú yìí tí ẹ fàkalẹ̀ fún wa tí ó sì fún wa ẹ bá ti ṣèyẹn fún wa gbogbo ẹ̀ níná ẹ lómi ẹ lójú ọ̀nà bàbá ó ti di rọrùn. Ọ̀tún oríire gidi rèé. Kẹ́mi Ọláògùn kábíyèsí ẹni tí ọ̀nàrẹ́bù ń gbìyànjú láti sọ ni wípé slot tí wọ́n mú wá sí ìlú yìí ó jẹ́ ipò kan tó jẹ́ wípé kó tó di pé wọ́n rí gbà lókè lọ́hùn wọ́n ti jà fitafita fún ìlú yìí mo sì rọ kábíyèsí ẹ má jẹ́ kí ipò yìí ó bọ́ lọ́wọ́ wa nínú ìlú yìí ọmọ ìlú yìí gangan ńlá sì fẹ́ kó ṣe kí ni kó wà lórí oyè kí gbogbo ohun tá à ń wí kó lè ṣe kí ni kó bá lè di rọrùn kábíyèsí mi ì dẹ̀ fẹ́ kí oríire náà kó ṣe kí ni kó bọ́ lọ́wọ́ wa ẹ má jẹ́ ká fúnra wa gbà báyìí ká tún fọwọ́ wa jù sígbó ká lè tètè gbé ìgbésẹ̀ kábíyèsí. torí tẹ bá ti lè gbà á
gbogbo kò sí iná kò sómi kò sọ́nà ìrọ̀rùn ló bá dé fún yín o. ẹsẹ ọ̀nàrẹ́bù ọ̀ọ́nì jábọ́ láti ọlọ́wọ́ ẹ̀ ní jábọ́ o ẹ̀ ní jábọ́ ẹsẹ àtìgbọ́ yín ṣèbí kò sí ṣòro ń bẹ ṣèbí ẹyọ orí kan ṣoṣo ni kì í sorí méjì kì í sorí mẹ́ta ẹyọ orí kan ṣoṣo èyí wọn ò lè jẹ́ ṣòro. inú mi dùn ẹ lọ rí ẹ sì bọ̀ rí lágbára ọlọ́run ẹ máa retí wa á fún yín lábọ̀ ẹ ṣeun ọ̀tún ìyálòde ọ̀rọ̀ ló mà délẹ̀ yìí òun dáná mú wá fún wa bàbá. oríire gidi ni. àti pàápàá jùlọ. èmi ìbánibí tá a jókòó sí náà ẹja kúkú jíròrò lórí ẹ̀ báyìí mi bẹ́ẹ̀ mọ̀ bọ́mọ mi kàwé ẹja fà á kalẹ̀ kọ́ lọ lè mọ̀ sójú wa àbíbò ní ìyálóde. ọ̀tún ọmọ mi ka díẹ̀. ọ̀tún ìyálóde ẹmọ rẹ ka díẹ̀ ẹmọ rẹ ka díẹ̀ èyí tí àwọn ọmọ yín méjèèjì kà sí tó nǹkan sọ́pá bọ̀ ni. ibi mi máa kájọ jẹ́ kọ́ ọ̀rọ̀ ọmọ tó dúró àkókò ọ̀rọ̀ tó dúró àmì ọmọ ìyálóde náà sì rèé gan-an òun ò tẹ̀ rò pé òun gan lè gbọ́ nǹkan kan. bàbá mi. ọmọọba sàlàáfíà ló wà ilẹ̀. dáadáa làwa náà wà o àlàáfíà ni àlàáfíà ni gbogbo wa wà nílé àlàáfíà ni gbogbo wa wà dáadáa ni wá ẹ ṣe bàbá mi ẹ pẹ̀lẹ́ bàbá mi òkè. ẹ kú àti o sàlàáfíà ló wà baálé rẹ̀ ńkọ́ ó ti lọ bíṣẹ́ bẹ́ẹ̀ ni tiẹ̀ rí kì í fi iṣẹ́ rẹ̀ jáfara bó sì yẹ kó rí náà nù bó sì yẹ kó máa rí náà nù yóò máa lọ rí yóò sì máa bọ̀ rí láṣẹ Ọlọ́run ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkéjò lọ́nà yóò máa lọ rí yóò máa bọ̀ rí agbára Elédùmarè. ó dà bàbá mi kábíyèsí. kò kúkú sí nǹkan kan kò sí nǹkan kan àlàáfíà ni. ó dà bàbá mi kábíyèsí. bí mo torí rẹ̀ pè ọ́ àwọn olóṣèlú ni a wá sílùú wa lára àwọn olóṣèlú tí a gbé sí ipò ńlá lára àwọn olóṣèlú tá a fi sípò àwọn náà làwọn fẹ́ wá san wá lóore nígbà tán sì dé wọ́n pé ká fa ẹnìkan kalẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú wa gangan wọ́n ní a fà á kalẹ̀ kó wá di alága ìbílẹ̀ òun ni mo wá ní ìpè ọ́ sí torí ẹni tá a bá fà kalẹ̀ gẹ́gẹ́ bí alága ìbílẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó kàwé tó kájú ẹ̀ nínú tí mo fi pè ọ́ ọmọọba àti wo gbogbo ìlú àti wo ọ̀tún àti wo òsì ààrẹ ni tó kàwé ń bẹ̀ lẹ́yìn Adédọ̀tún a sì ti ké sí i pé kó wá jẹ alága ìbílẹ̀ olóhùn ò jẹ́ pé iléeṣẹ́ tí òun ti ń ṣiṣẹ́ pé wọ́n fẹ́ràn òun bẹ̀ òun ò lè fi bẹ̀ ńlẹ̀ mo sì ní kí n tún pè ọ́ ìwọ tó jẹ́ ọmọ mi ìwọ náà kàwé kó wá di alága ìbílẹ̀ mo sì mọ̀ pé òun ní kọ̀rọ̀ sí mi lẹ́nu. èyí náà mọ̀ pé kò lè ṣe é ṣe. àbí mo ládé orí. ọkọ rẹ ò lè bínú. mi ò lè ṣe mi ò lè jẹ oyè kankan. wọ́n sọ fún wípé kábíyèsí. èyí náà wọ́n kò mọ lọ́kọ tèmi ọkọ mi ò ní gbà bá mi ẹ dákun mi ò kọ̀rọ̀ sí í lẹ́nu. má wàá ṣe báwọn ẹ má jẹ́ ó fò wá ru ẹ má jẹ́ kí orí ọ̀fẹ́ yóò fò wá ru. ọkàn nígbà kí n jẹ oyè kankan ni èyí náà mọ̀ pé ẹ̀yin náà mọ̀ bàbá mi ẹ mọ̀ pé àwọn ọkùnrin yìí wọn kì í gbà kí ìyàwó wọn kó jù wọn lọ wọn kì í gbà kí ìyàwó ilé wọn kó jù wọn lọ bàbá mi tí o kò lè ṣeé ṣe rárá. àlàyé rẹ yé mi gbogbo ọ̀rọ̀ rẹ ló yé mi òótọ́ ló sọ torí obìnrin mi ìbọn bá dépò tán yóò sọ pé kí lọkọ ó ṣe yóò máa kápá òkè
yóò máa gun ọkọ rẹ̀ gàràgàrà àwọn ọkùnrin èyí sì fẹ́ kó gbìnrín kọ́ ga jù wọ́n lọ. kó wá kí ọkọ mi kó wá láti wá jẹ òye náà òun nìkan ló lè ṣeé ṣe ṣùgbọ́n èyí tó kù o kò lè ṣeé ṣe bàbá mi ẹ má jẹ́ ìtàn yìí àwọn ọkùnrin ò kì í gbà kó yàwó wọn kó jù wọn lọ àbí kí ìyàwó kí ilé ọmọ yín kó tù mí. ọ̀dà kò burú a wá nǹkan ṣe sí ilé rẹ ò ní dàrú láti ọlọ a tún wá ọ̀nà àbáyọ míì fún sọgbọ́n a wọ ọ̀nà àbáyọ míì fún ọ̀rọ̀ rẹ ti yé mi. ọmọ yín tù ẹ dákun ilé ọmọ yóò ní tù ọ bàbá mi ẹ ṣáàjọ ẹ bá wa wá nǹkan ṣe sí mi ò lè jẹ oyè kankan bàbá mi ò lè jẹ ká ní abẹ́ òrùlé yín ni mo ṣì wà gẹ́gẹ́ bí ọmọ yín tí mi ò ti sí lọ́dọ̀ ọkọ mi mo lè ní pé bẹ́ẹ̀ ni pé màá jẹ oyè náà ṣùgbọ́n kò mi ò sí bó ti wà ní abẹ́ òrùlé ọkọ mi. ọ̀dà kò burú mo ti gbọ́ ẹ jọ pẹ́ fúnra yín agbára Ọlọ́run ẹ wá bá a fi ṣàdúrà káwa náà ò yá a rí ẹni tí a fà kalẹ̀ gẹ́gẹ́ bí alága ìbílẹ̀ kò gbọ́dọ̀ fo ìlú wa rú o ìwọ̀n náà máa fi ṣàdúrà tó ti yọ ọba ọ̀dà ọ̀kárẹ̀ ọmọ mi ọ̀tún àti ìyálóde àlàáfíà náà wà gbogbo wa pátá là sá òkè tá à ń sásàlẹ̀ báyìí àmín elédùà ọ̀dà ọ̀kárẹ̀ ọmọ ẹ̀ ọ̀kárẹ̀ orí ọ̀nà ọ̀dà ọ̀sẹ̀ o kí baálé rẹ̀ tó bá ti fi sẹ́dé ọ̀dà ọ̀sẹ̀. Ṣadé lẹ́kọ̀ọ́ ìdàbọ̀ má ṣìyàn Ṣadé lẹ́kọ̀ọ́ dákun ó má ṣìyàn dákun má ṣìyàn àṣìyàn kò dára yé alága àbílẹ̀ bẹ́ẹ̀ sì ni òun nìkan náà lọ́ọ́ kàwé lọ́dọ̀ wa má ṣìyàn àbí etí tèmi nìkan kọ́ ni ó gbọ́ eléyìí ojú mi nìkan sì kọ́ ni ó rí kí n yá tètè wá gbà fẹ́ lọ kí n lọ lè ta kábíyèsí lólobó. ṣàlàfíà ni àwọn àbúrò mi kọ Ṣadé gan kọ pàápàá jùlọ Ṣadé sáré jáde sí ó máa tó wọlé adé bẹ̀rẹ̀ sí. ètò yẹn ti fáìn sí gan ṣe lẹ́yìn tuntun lójoojúmọ́ ọ̀la yìí náà ni ọkọ mi pẹ̀lú ọkọ mi ojú ọkọ mi. ọ̀tún kábíyèsí èyí ti ṣe. ẹ dábọ̀ ẹ mọ̀ pé kò tí ì tó àkótó tí ẹ yẹ kí gbogbo olóyè ọyọjú sáàfin tí mi sáré wá. lọ́jọ́ yà mí lẹ́nu báyìí. bàbá ọ̀rọ̀ kan mo rí tọ́támẹ́ǹdì kan tí mo ní sáré wá ṣàlàyé ẹ̀ fún yìí. ọ̀tún sórí ẹ̀yìn ọ̀rọ̀ inú mi ò dùn kí n sọ fún ọ ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ má jẹ́ kó o mọ̀ inú mi ò dùn ó inú mi ò dùn bí n bá pẹ́ inú mi dùn irọ́ mo pa lórí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ àǹfààní tí wọ́n fún wa tí wọ́n pé ká fa ẹnìkan lẹ̀ tí ó jẹ́ alága ìbílẹ̀ tá a wá gbogbo tá a rí ọ̀mọ̀wé kankan ní gbogbo àwọn tí bẹ́ẹ̀ lù ní ìdílé kọ̀ọ̀kan a rí ọ̀mọ̀wé kankan bẹ̀ inú mi ò dùn kó àárẹ̀ yàn fàálẹ̀ inú mi ò dùn rárá kí n má ṣàìdá olóhùn ni o. Bàbá ẹ dákun ẹ má bínú ṣe rí gbogbo alamọ̀ pàǹpọ̀ǹgbẹ ọmọ oyè nílùú yìí gẹ́gẹ́ bí ipò tán fún wa tán ní àlọ́ lè fọmọ oyè kalẹ̀ bẹ́ẹ̀ sì rèé ìdílé kan ṣoṣo tí gbogbo wa fojú sùn wípé wọ́n kàwé òun náà ní ìdílé ìyá Ṣadé àmọ́ nǹkan kan lọ́wọ́ ṣe mí ń kàyéfì bàbá ṣé ẹ rí mọ́kàn ní jáde ni àfi fírí tí wọ́n wẹ̀yìn mo bá ń wo dé dọ̀tún. kódà bí ṣe ń gbé ẹsẹ̀ wọlé sẹ́nu ọ̀nà ilé wọn báyìí ò ní mo rí
mo bá ní gbéra kán kí n sáré wá tábà. èyí wọn Adédọ̀tún. kábíyèsí o. Adédọ̀tún. bẹ́ẹ̀ ni o bàbá. ọ̀tún dá máa lọ báyìí. irọ́ bàbá kó ewu ruru káwa ruru ọ̀sẹ̀ ẹ̀dẹ́ ni ẹja á sì fi lọ́kàn balẹ̀ nígbà bá fi lára balẹ̀ bàbá títí ìwòyí ọ̀la ẹja lọ lè kà mọ́lé àbí bàbá. ọ̀gárì ọ̀tún mi. gẹ́gẹ́ bí èròǹgbà tèmi èmi ò bá ní tọ́ bá dàárọ̀ ọ̀la bàbá kẹ́ ẹ gbé mi ń dì kan kí n gbéra kí n lọ lè bá kí n lọ lè sọ fún pé kábíyèsí ní báyìí báyìí ní nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o ìwọ lọmọ oyè tá a sì fà kalẹ̀ bàbá tí mo ní wá rí fúnnu o. ọ̀tún làákàyè rẹ ò ní jọba ẹ̀yin ọ̀tún iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àìfiràn mẹ́ni sọ yí ọba àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àìfiràn mẹ́ni n ò ní dáràn ọ lọ èmi rẹ láàjọ gbéra tó bá ti di ọ̀la tílẹ̀ bá ti ń mọ́ báyìí à á lọ kà mọ́nú ilé à á lọ dé bá a lálejò. kábíyèsí o bàbá. ẹ̀yin kì í ṣe iṣẹ́ tí mo lè rán ọ àjọ lọ ni kọ́ lè mọ̀ yìí pé ìjó tó bá ká ni lára là ń dì kákákù jó ọ̀gárì ọ̀gárì. and that thing really move mind mi gan ó bug mi ní ìdẹ̀mọ́ kan tí mo lè ṣe sí but nevertheless mo ti settle àǹtí. Ṣadé ká ní ẹ̀gbọ́n ẹ̀ ò sọ fún mi sì bó ṣe máa ṣe nìyẹn o. Ìwọ ò ní sọ ó máa parọ́. nǹkan tó pọ̀ náà ọmọ ṣáà fún ní tẹ̀lé tó fún náà ní ọmọ ìṣe àǹtí ṣe rí ẹ̀yìn tí sẹ́gbọ́n yìí lẹ́bi wa ẹ máa jẹun ẹ kì í tètè lọ. Adédọ̀tún Adédọ̀tún yóò dáa fún yín. Kábíyèsí àmàlí. Ọ̀tún àbó òròjọ ayé bí Adédọ̀tún ìbá má ṣe pé ọ̀tún mi tọ́rí ọ̀ ń gbà tó ń wọlé lánàá bọ́ọ̀ bá ṣe wá tọ́ọ̀ bá ṣe yọ lọ náà nù tọ́ọ̀ sì ní dáàfin kò yóò rí bẹ́ẹ̀ kò yóò rí bẹ́ẹ̀ nígbà tí bàbá rẹ̀ ń bẹ láyé Adédọ̀tún kì í fàfin lẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ ni bàbá lóòótọ́ àfúnlóyè ṣùgbọ́n bàbá rẹ̀ èé fàfin lẹ̀. Kábíyèsí ìtẹ́wáṣe yìí ni ò wá yẹ kẹ́ ẹ ṣe bẹ́ ṣe bí olóyè ọ̀tún ṣe rí bàbá ọkọ mi ẹ bá ti ní kó lóyè ọ̀tún pé kó wá pè nínú ilé kó lè wá bá yín láàfin. lóòótọ́ ni ṣùgbọ́n ijó tó bá ká ni lára là ń dì kákákùkù jó. iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àìfiràn mọ́ ẹni. ìdí tí mo fi lè gbéra láàfin mi tí mo fi ń bọ̀ ijó tó bá ká ni lára là ń dì kákákùkù jó. Adédọ̀tún Adédọ̀tún. torí rẹ̀ gan mo ṣe wá torí rẹ̀ gan ni bẹ́ẹ̀ ni wọ́n fún wa ní ẹ̀bùn kan ọ̀tún ṣàlàyé fún un. nílùú wa yìí wọ́n fún wa ní slot látòkè lọ́hùn. bẹ́ẹ̀ni ààrẹ orílẹ̀-èdè wa náà ní. kan látòkè lọ́hùn. so yí ọba hàn a sì wá wo sàkún gbogbo inú ìlú wa yìí awòsọ́tún awòsósì a rí i pé wọ́n nìkan náà lọ kàwé jù. àbí a wá wò pé ìwọ ló yẹ ká fún ní slot ọ̀hún ọ lè bá wa lọ sókè lọ́hùn ọ bá wa kó nǹkan wá ọ lè wá tún lù wá ṣe. ẹ̀yin Dédọ̀tún ìwọ fọkàn rẹ balẹ̀ ntí ó gbé wa lẹ́sẹ̀ kan tá a fi ní àmọ́ bọ̀ kákúkú wa bọ̀ nù. bó ṣe jẹ́ òun lọ tún ti wú. kábíyèsí yóò fún alẹ́ sí ayọ̀. bàtà òpin lẹ́sẹ̀ káṣẹ ọba pẹlẹ mi kẹfọwọ́ pawó kẹfẹ́rì gíjọbi kábíyèsí ẹ já mi láyà náà mi gbọ́dọ̀ tún mi mọ bí mo ṣe lè gbé kalẹ̀ ju báwo lọ ẹ ṣáà já mi láyà náà ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí ó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá olóyè ọ̀tún rí mi lánàá ó mọ̀ parẹ́ alẹ́ mo fi dé lánàá tẹ́ ẹ bá sì wo ibi tọ́jọ́ wáyé ẹ rí i pé ilẹ̀ ò tí ì fi gbogbo ara ọ̀sán gan ò tí ì pọ́n tán
ẹ rí báyìí bó sì ṣe yẹ kó jẹ́ kí n mọ wà nulẹ̀ kí n sì máa bá wọn ẹbí mi. tó alẹ́ àná ni mo dé bí mo lè ṣe ń dé ni mo tún receive emergency call láàárọ̀ yìí that I have a lot of meeting to attend lẹ́ni. I have a lot of loads on my head. Àwọn ẹrù yìí ló wá pọ̀ lórí mi tó fa sábàbí tí mi ò tún fi lè dúró mọ́ tí wọ́n tún fi pè mí pé kí n máa bọ̀. Adédọ̀tún máa pè wọ́n báyìí bọ́ọ̀ lè ráyè wá mọ́ torí eléyìí ti bẹ́ẹ̀ lẹ̀ ọba wa yanjú rẹ̀ ìwọ nìkan ló kàwé ńlẹ̀ yìí bẹ́ẹ̀ni ìwọ nìkan ló kàwé ìlú yìí àárí ẹnikẹ́ni. ṣé bá rọrọ tẹ bá kábíyèsí bá wá yìí ọkọ mi ẹja ni kì í ṣàkàn. ọkọ mi kábíyèsí ẹ wò ẹ má tó ṣẹlẹ̀ kábíyèsí ẹ̀yin ẹ máa lọ sáàfin màá bá bàbá ọkọ mi sọ̀rọ̀ ṣèlú bàbá ọkọ mi ní ṣe bọ́mọ mi ní. Àṣàdé dákun dábọ̀ tẹnu dáadáa kọ́ ọ bá sọ̀rọ̀ o ẹ̀yìn kíní ìyọ̀ gbọ́dọ̀ bọ́ máa lọ́wọ́ ń lu wa o. kò gbọ́dọ̀ bọ́ o. kábíyèsí kò lè bàbá olóyè kábíyèsí kò lè bọ́ mọ́ wa lọ́wọ́. èsì dáadáa ni ọ wá fún aláàfin o. àfún yín lè sì máa jẹ yín lábọ̀ tẹ́ bá dà ẹ ṣe o. ọ̀dà Adédọ̀tún. yàtọ̀ sí yẹn bó ṣe yẹ kí n ṣe màá rán sí i bàbá olóyè màá ṣe tìyín náà mọ́ mi ṣàjẹ́. má fọwọ́ ránṣẹ́ ọ̀tún má gbowó kankan lọ́wọ́ rẹ o ohun tá a fẹ́ ni wípé kó jẹ́ alága ìbílẹ̀. lọ́dọ̀ wa yín. kò gbọ́dọ̀ forí wárú o kò gbọ́dọ̀ forí wárú ohun tá a retí lọ́dọ̀ rẹ nu àfọwọ́ rẹ o. títí ọ̀ fi dé àfẹnikẹ́ni kò tẹ̀ sẹ́ni tá a fún. àwa ìjẹ́ ọmọ ọdún lọ tó fara mọ́ a sọ fún akẹ́lẹ́ sùúrù. Adédọ̀tún èèbó dá lẹ́nu rẹ̀ ìgbéwòrán lẹ́nu láyé. ṣe ọ̀rọ̀ èmi tètè máa ń yé yín. èmi bá tètè lọ ní ká máa bá tiwọn lọ. lọ́ọ̀kọ́ mi torí ọlọ́run wo. kéèyàn ẹ má ṣe bẹ́ẹ̀. báàbúrò rẹ ó ṣe kàwé bí ó ṣe jẹyàn bó ṣe máa bá mi lọ sí jọ ọlọ́run jọ mo fẹ́ káàbùrò ẹ̀ kàwé. èmi ò kàwé. Ṣadé jọ ọkọ mi wàá kàwé torí ọlọ́run bàbá ọkọ mi. tó náà ó máa ṣe èbó tá a máa ṣe èbó. ìwé tó kà ló jẹ́ ká bí nǹkan rẹ lọ ẹ́. Ṣadé dáhùn ìbéèrè tí ìyá Ṣadé sọ̀rọ̀ a ní kò dáhùn. kàwé Ṣadé Fọlá Ṣadé kàwé. Ṣadé dáhùn. Ṣadé ìwé wà kò sígbà tí o kàwé kí bí mo ṣe ti dàgbà ẹ̀gbọ́n tí. ṣé èèyàn máa ń dàgbà wé kíkà nítorí olówó kọ́ mi sọ̀rọ̀. ṣẹ́rí tí mo fẹ́ sọ fún yín ni pé sẹ́rí gbogbo ilé tí Ṣadé ń ṣe tó ń ṣe kíní kan yẹn èmi ò ní bẹ̀ o Ṣadé máa kàwé ṣùgbọ́n bó ṣe máa kàwé yẹn ọ̀dọ̀ mi gangan ni Ṣadé máa gbé lẹ́kọ̀ọ́ mo máa mú Ṣadé lọ sẹ́kọ̀ọ́ Ṣadé máa lọ sẹ́kọ̀ọ́ sẹ́ ṣe wá rí tó láṣẹlẹ̀ ní pé gbogbo ibi tí agbára mi bá mọ tó dẹ̀ pọ̀ sí bẹ́ẹ̀ ni Ṣadé ti máa kàwé Ṣadé máa kàwé yẹn o ọkàn yẹn dẹ̀ máa balẹ̀ ọ̀dọ̀ yín lẹ́kọ̀ọ́ ni màmá ìbílẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́. mọ́mì gbogbo ilé ìtàn sọ yìí ti ń pọ̀ jù ẹ̀yẹ́ kí n tètè máa lọ máa pè yín ṣẹgbọ́ tẹ́lẹ̀ tí ìbá tẹ́wá tó wá lákẹ́ ní ti ẹ̀yẹ́ kí n tètè mọ̀. Ṣadé lépo dákúndàbọ̀ má ṣèyàn. ṣẹ́rí kan tí mo gbádùn ọmọ mi fún mi pé Ṣadé ní jẹta kí làwọn kan tó ní ìtọ́fẹ́ ní change mo rẹ́ni mo ní kí ló ń jẹ́ wardrobe mo wá ní kí máa wọ̀rí mo wá ní kí làwọn kan tó need láti fi change tó fi máa wọ change aṣọ bàtà kankan nígbà tí máa dé gan nígbà tí mo sẹ́ni ó ti Ṣadé tí máa dé tí mo wo nǹkan tá àbúrò mi pè. àwọn náà ń ṣakọ kò ń ṣe bíi tìyẹn kò kàn kàwé náà ni. but kankan wá ní o ẹ jẹ́ kí Ṣadé mọ ọmọ ẹni tó ń ṣe torí pé èkó tẹ̀ ń wò yẹn kó má lọ bá wọ pé ọ̀daràn ló ní ilé ọ̀daràn ló ní business ọ̀daràn ló ní gbà kálukú sọ nítorí tó máa rí sí sọmọlágbára Ọlọ́run ìwé lọ́wọ́. owó táwọn tó ti ara ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yẹn. etí ẹ̀ náà ò di ọkọ mi wọn lálágẹmọ ti bímọ tiẹ̀ tán àmọ́ jókòó sọ́wọ́ alágẹmọ òun náà ń fetí ara ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣé wájú ọmọ kékeré ni. màmí ṣé èkó tí ń lọ ṣé ń sì mọ̀wé dání lọ kà yín ṣé mọ̀wé yìí. kí ló ní ìbàdí ṣe wàá mọ̀wé. mo sọ fún iṣẹ́ rántí ọ̀rọ̀. àti tèmi yẹmi oníkàlẹ̀ wọlé. màmí ti lọ sẹ́kọ̀ọ́ ẹ bá mi sọ fáwọn ọ̀rẹ́ mi bó ṣe tí n bá ń bọ̀ báyìí mọ́ mi máa bá wọn kó
gílíìsì màá mọ̀ pín fáwọn ọ̀rẹ́ mi. Speak English. Siglis. Speak English. Sipi. Wọ́n ilẹ̀ ti ń ṣú ẹ̀ tètè wá máa lọ. Ibi tá a ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gángan. Sẹ́mi ò gbá ni. Lọ́wọ́lé. Mo ti gbà. Ẹ bá mi ká wọn ọ̀rẹ́ mi fún bí àti. Dàgbà lẹ́kùnlẹ̀ o. Ọkọ̀ yìí ò ní forí sọ́gbí ọkọ̀ mi Adúnní. Bọ̀dá tẹ bá mi sí mi. Àwọn afatẹ̀gbẹ́ yẹn ni. Bọ̀dá mọ́tò ti bẹ̀rẹ̀ ọkọ mi kọ́. Mọ́mí tí bá ti bọ̀ ọkọ̀ gílíìsì bọ̀. Ìfọ̀ ní gílíìsì. Mọ́mí ẹ sábà mọ̀ ọ̀rẹ́ mi gílíìsì ni màá pé bọ̀. Màá mú gílíìsì bọ̀ tí ó pọ̀. Ọ̀rẹ́ mi gan-an ni. Báwo dẹ̀ ní iṣẹ́? Báwo ni gbogbo? Ṣé o lè gbọ́ nípa ti Ṣadé? Mo gbọ́ pé ẹ̀gbọ́n ẹ̀ wá láti Èkó tó wá mú lọ sékòó láti lọ kà. Ìyẹn ẹ̀gbọ́n Ṣadé tó wá mú láti. Bẹ́ẹ̀. Kò tó wù ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ kó lọ ṣe nìyẹn. Ó wá mú pé kó lọ kọ̀wé lẹ́kọ̀ọ́. Ó wù ú ni. Mi ìmọ̀ tí Ṣadé ṣẹ̀fẹ́ fìwé ṣe by this time around. Ọ̀rẹ́ mi, àwa tá a dẹ̀ kàwé ṣe bá ṣáà ń fọ́n ìsìn. À ń fọ́n ìsìn. Mi fẹ́ kó ríro, mi fẹ́ kó rí yẹn rárá. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ. Alátiṣe ló máa mà ti ṣe ara ẹ̀. Ọ̀rẹ́ mi, mo ní kó fi Ṣadé àtẹ̀gbọ́n ẹ̀ lẹ̀ kán ṣe ilé ayé wọn bó ṣe wù wọ́n. Nǹkan tẹ̀mí àti ẹ̀fẹ́ ká wà tí mo fẹ́ ká wà tán sí ni pé ká kọjú mọ́ bó ṣe máa da fáwọn àbàtì máa fáìn sí. Fi wọ́n sílẹ̀ má rírò rárá ọ̀rẹ́ mi. Adé àwọn abáwa náà bíbá ẹ̀. Abáwa náà bíbá ẹ̀. Adẹ̀sí máa fáìn sí ní. Lágbára ti Jésù. Àwa náà ò ní kúrò, a máa kúrò lójú kan, a máa da fáwa náà. Inú wa òkè náà bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi. Wọ́n bá tún kí wá rí fún kí wọ́n rí ẹ fún ìyẹn. Wọ́n bá dára ẹ̀ láàmú. Ó ga ọ̀. Wẹ́ alátúnṣe ni. Ti ṣe ara ẹ̀. Ọpọlọ bí ti jáde. Kàzí. Adio. Kàzí báwo. Adio. Ó tó jẹ́ mẹ́ta, bó lọ ń lọ. Mo fẹ́ sáré dókè lọ́hùn. Òkè lọ́hùn. Bẹ́ẹ̀. Ṣé wọn ò gbọ́ ti oyè alága ìbílẹ̀ tí wọ́n polongo olùwẹ̀? Oyè alága ìbílẹ̀. Èmi náà gbọ́. Kò wá kọ́. Èmi ti gbọ́ ibẹ̀ tó bá sanwó mi, ibẹ̀ mo múra mo ń lọ. Ibẹ̀ ló ń lọ. Kí ló wá fẹ́ lọ Mo sí ibẹ̀? fẹ́ lọ jóyè alága ìbílẹ̀ ni. Ìwọ tó ka ìwé mẹ́fà fẹ́ lọ joyè alága ìbílẹ̀. Èmi mo fi pẹ́, mo ka class 3. Ọgbà pé wọ́n drop out ni ìjẹ́ 3. Ọ̀fẹ́ jẹ́ 3 lọ ti fún Àníkẹ́ lóyún. Mo gbà fẹ́ wọ tó wá ka class 3 tó ní o fẹ́ lọ rèé jí oyè alága ìbílẹ̀. Mo wò mí ọpọlọ tí mo ní sọ ni. Tó bá wá débẹ̀ o class 3 kí ni wà wá ṣe? Máa wò ojú ẹ̀ tọ́rí èmi jẹ́ sọ́rí mo ti wà gbogbo ọ̀nà ìlú wa tó dá. Mo sọ fún yẹn o, èmi fẹ́ lọ kó wo tẹ̀lé. Tájú ọba bá ṣe gbé ìgbè táyé tèmi sọ́dá yé tiẹ̀ tó ṣe dáadáa. O ṣe. Tó máa rí bẹ́ẹ̀ lọ. Kazeem Ọlọ́run ni wàá gbà fún èyí tàwọn gan. Ọlọ́run ni gbà fún ẹ. Ọlọ́ ó lọ sí i, ó ti ní ó tọ́ pa. Dáadáa, ìwé wa máa jìjà. Ọ̀tún ìyálóde gbogbo ọgbà yóò dáa fún yín o. Yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ. Ìlú yóò sì ní tún máa lórí lásìkò tiyín. Ọ̀tún ṣé bá a ṣe máa wòran rèé. Lórí ọ̀rọ̀ ti ẹ̀bùn orí ọ̀fẹ́ tán fún wa wípé ká wá èèyàn kan tí ó ṣe alága ìbílẹ̀. Orí ọ̀rọ̀ ńlá mọ̀ wá tá à ń gbà bí ẹni gbàgbọ́ ọtí. Àròjú àárín kankan lórí rẹ̀ àràlọ́ àràbọ̀. Ṣé bí ó ṣe wá fò wá rú lù inú? Ṣé bí ó ṣe fò wá rú nù? Ìyá nígbà tí Adédọ̀tun tó ti dá wa ń tàn mọ́ tí ìyá Ṣadé tó gbò wọ́n yọjú sí a àmọ́ tó fẹ́ rí a fún mo sì ṣàlàyé fún ọ wípé kó o bá ń gbé ìgbésẹ̀ ọ̀hún ìbò lọ́ba dé. Kábíyèsí bàbá kẹ́ẹ̀pẹ́ o àṣẹ wa kẹ́mi ọlágùn o àṣẹ. mo ti jíròrò ọ̀hún pẹ̀lú ìyálóde mo sì jẹ́ òye pé kọ́lọ̀ lè bá wa kó lọ báyà Ṣadé sọ̀rọ̀ àbí bò láti alájúlẹ̀ títàlùbọ́ kó wọ àbí òye ọ̀gbọ́dọ̀ bọ́ síbòmíì àbí wọ́n fi ṣèlú wa lóore ni àmọ́ nígbòde ó pé òun ti jíṣẹ́ fún ìyá Ṣadé kábíyèsí ẹjọ́ ṣàlàyé fúnra rẹ̀. kábíyèsí o ọpẹ́ o kábíyèsí o kí lọ bá dé o. kábíyèsí mo ti jíṣẹ́ fún ìyá Ṣadé o Ọlọ́run ọba wa láàfin lòún sọ. Kábíyèsí o bàbá olóyè máa pèrè ìyálóde ẹ máa wò kábíyèsí o yóò dáa fún yóò dáa fún. kábíyèsí o. àbẹ́ ẹ̀ wá rí nǹkan bínú ṣe rí lóbi yíyan o ẹni táwọn tọrọ ẹ lọ́wọ́lọ́wọ́ òun náà lọ sí lójú. bàbá olóyè ṣé pé tí ń sọ̀rọ̀ mi tẹ́lẹ̀. wọ́n wá parọ́ fún ọ̀rọ̀ rẹ gan mọ̀ ń sọ fún kábíyèsí lọ́wọ́ òun
mo pé ìyálóde dọ́dọ̀ rẹ ó lóun sì jíṣẹ́ àmọ́ ọ tún wá ń jọ mí lójú gbà tí n ò tí ì rí ọ látàárọ̀ tá a ti wà láàfin. bàbá olóyè kò lè dà náà ni mò ń bá kiri. ẹ wo kábíyèsí gẹ́gẹ́ bí àlàyé tèmi wá ṣe fún yín láàfin ṣe rí ọmọ ọkọ mi Adédọ̀tun ó ti lóun ò lè ráyè ṣe ntẹ ní kó ṣe ṣùgbọ́n ọmọ mi Fọláṣadé ó ti lọ rèé kàwé pegedé ó ti kàwé yanjú kábíyèsí. dákun ìyá Sadé àbí ìṣe Sadé pín ní síhun. bẹ́ẹ̀ni. kábíyèsí àbẹ́ ẹ̀ wá rí nǹkan. ọ̀tún sọgbọ́n tí ìyá Sadé sọ wọ́n ní Sadé ti lọ rèé kàwé. ọmọ kékeré sọ̀rọ̀ ó fojú di o àfi ká mọ̀ ọjọ́ ká mọ̀ yọ o dákun bolẹ̀ wá fi gbogbo orí ọ̀rọ̀ tì sí. nígbà wo ló wá fẹ́ dé ká wá tàfítàfí ní àwa bá. títí ọ̀la sọ́túnla àti Ṣadé àtẹ̀gbọ́n ẹ̀ Adédọ̀tun wọn máa dé ìlú ìwà bá wa. Ṣadé òde ọ̀tún iṣẹ́ ọba pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́. ṣùgbọ́n tó múnú mi dùn ní pé kẹ́ ẹ lè mọ̀ pé òun náà ti kàwé pé sọ pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn pé ká máa jó ká máa yọ̀. ló bá parí kí la tún wá ṣébi pé àráyọ̀ mú lọ́dọ̀ ẹ̀yìn àti ráyọ̀ mú lọ́dọ̀ ẹ̀yìn. kábíyèsí mo rí yín náà ẹ ṣeun wo. ẹ máa retí a tilé tàfitàfi là ń bọ̀ tàfitàfi là á dé bẹ̀. kábíyèsí inú mi sì dá. inú mi dùn. ẹ wo bàbá tá a bá gẹ̀ẹ́sì fún mi bí mo ṣe dúró yìí kò ní kọsẹ̀. àbí ẹ̀yin ẹ̀ wo ó yẹ ká kíyèsí nǹkan kan o ẹ rí i pé lọ́jọ́ náà lọ́hùn kódà kéèyàn ọmọ fojú dọ méje o ẹ rí i pé ọmọ nǹkan ojú pín ní sí báyìí lọ àmọ́ ó wá jọ mí lójú ńgbà tíya rẹ̀ lóun náà ti kàwé náà ti gbé èbò ní. ọmọwé la sì wá. ilé ìjọ ọmọ sí ń wo ilé ìjọ ọmọ sí ń wo. ìyálóde ọjọ́ mẹ́ta òde yìí tààfin làágbéra lálọ́ rèé pàdé Ṣadé kódà Ṣadé yóò dé bá wá lé rẹ̀ yóò dé bá wá lé rẹ̀ ni yóò dé bá wá ní torí ohun tí wọ́n ní ohun téèyàn fẹ́ràn ni máa ń pọ̀ lọ́rọ̀ ẹni àbí èsè bẹ́ẹ̀. dákun dàbọ̀ má ṣìyàn Ṣadé elépo dákun o má ṣìyàn dákun má ṣìyàn àṣìyàn kò dáyé dákun má ṣìyàn àṣìyàn kò ṣìyàn Ṣadé elépo dákun dàbọ̀ má ṣìyàn Ṣadé elépo dákun o má ṣìyàn. olówó orí mi ọkọ mi ó ṣe òkú ìtọ́jú àbúrò ẹ bó ṣe oríire o ẹlẹ́dá mi nígbà tó bẹ̀rẹ̀ ọkọ mi kí ló ṣe ṣàrùn mi sọ̀rọ̀ mo bí ẹ mo ní ṣe kò sí kankan ojú ẹ ṣáàdé mú mi kí ló ṣẹlẹ̀ ó ṣe ọkọ mi òkú ìtọ́jú àbúrò ẹ ti dé kí ló dé kí ló mú ẹ ọkọ mi kí ló ṣẹlẹ̀ ṣé òun bẹ́ẹ̀ gbọ́n ẹ̀já ni rárá àjà ẹ wò ó mo ṣe dáadáa pẹ̀lú bọ̀dá mi mo ṣe dáadáa o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bọ̀dá mi wọ́n fi mi lọ sí school mo try mo yìn. ọmọ mi ti kàwé ó ti gbé ìbò. I'm try. See, you're welcome, sir. ṣe ti rí i pé ọlọ́wọ́ bàyé mi jẹ́ Ṣadé tí mo ní kó kàwé Ṣadé ò ka wọ́ gbogbo tó ń sọ lóyìnbó látàárọ̀ irọ́ ni o. mo sọ ni pé ọmọ yìí kò mọ kankan ibi tí mo wá àbálọgbá bọ̀ nígbà tí mo wá rò wípé tó bá jẹ́ mi mo bí Ṣadé ṣé màá máa wòran ni mo ti mú lọ léèwé kínní mo mú lọ léèwé kejì kò sí nǹkan kan tí Ṣadé mọ̀ o mọ́mí mi. mọ́mí mo mẹ ẹ jẹ́ kí n ṣèbó ẹ jẹ́ kí n ṣèbó. gbẹ́dẹ́ sọ̀rọ̀ àbígbà tó dojú tì mí Ṣadé àbígbà tó dojú tì mí. kì í sọ̀rọ̀ lójú tì ṣe bẹ́ẹ̀ ṣáà rí kó ti múra òun fúnra ẹ̀ ló ra fúnra ẹ̀ o kì í ṣe mi mo ra fún o mo ti fi Ṣadé síṣẹ́ mi o ti lọ kọ́ṣẹ́ bọ́ ṣe ń ta epo báyìí Ṣadé ti ń tepo Ṣadé ti délé po àní Ṣadé ti délé po ọmọ yìí ti wà pé epo pupa jáwáyà ọkọ mi mọ́mí mi epo pupa ọkọ mi kò lè yí ẹ. ṣebí mo sọ fún yín mọ́mí epo pupa
tí màá lówó tí màá kọ́lé fún yín tí màá gbé lọ sílùú Èkó. Mo ti dé Èkó tí mo gbọ́. sẹ́yìn lè sọ fún kábíyèsí padé ni. nílé ìyá Fọláṣadé àjẹtàmù lẹ́ni. wọ́n ti máa ṣayẹyẹ lọ́wọ́ báyìí. Prọfẹsọ Fọláṣadé Prọfẹsọ Fọláṣadé ìyá Prọfẹsọ ọ̀gá Adédọ̀tun yóò dáa fún ọ inú mi dùn sí màdé yìí ọmọ ìyáálé tó wá fẹ́ràn ọmọ ìyàwó rẹ̀ tó bí eléyìí ọ̀rọ̀ ìwé ọkàwé òun náà tún gba Prọfẹsọ yóò dáa fún ọ sórí rẹ ò nílùú rẹ. kábíyèsí ẹ̀rí tí mo rí o ẹ̀yin ẹ wo Fọláṣadé ẹ wo dúró rẹ̀ gan. àwọn education ni èmi ni àwọn education ni ẹ̀wọ̀n kábíyèsí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣe rò ó Fọláṣadé ti dójú tì mí Fọláṣadé ò kàwé o. mo kàwé mo gbèbò mo kàwé mo gbèbò mo kàwé mo gbèbò mo kàwé gbàtà dé kéde mo sọ mo ní wẹ́kọ̀mù kábíyèsí. ẹ má bínú ẹ káàbọ̀ sá àbọ̀lóyè ẹ kúrin ìyàwó mi Ṣadé kò kàn kankan. ẹ ti dójú tì mí o. ọ̀dà ń gbogbo nǹkan wá sọ ọ́ lẹ̀ báyìí ṣé tìlú ò ti wá já sófo báyìí. ọ̀tún àti mọ̀fọ́ ìlú ti mọ̀fọ́. kábíyèsí àfìgbà tí Fọláṣadé dójú tì mí Fọláṣadé ò kàwé. mo kàwé epo ní ọkọ wa níbẹ̀. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. mo kí kábíyèsí ìyá sọlọ Fọláṣadé mo kí yín gbọ́n Fọláṣadé mo kí yín àti wàṣadé náà ẹ káàbọ̀ ẹ kú rìn abẹ́ ẹ̀rọ ọlọ́run báyìí àkọsílẹ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó tilẹ̀ jẹ́ wípé ní bí èèyàn bá sáré gbogbo ntọ́lọ́run ó ṣe yóò ṣe bí èèyàn ò sì sáré gbogbo ntọ́lọ́run ó ṣe yóò ṣe ọjọ́ kìíní àná tí wọ́n mú Ṣadé wá sọ́dọ̀ mi mo wo istihara mo sì rí àkọsílẹ̀ rẹ̀ wípé ní epo pupa ó ní Ṣadé ó tà tí ó fi jẹ́ èèyàn abẹ́ rí nǹkan báyìí ṣùgbọ́n pàtàkì jùlọ àwa làwọn máa ń kọ kádàrá ò ní wáyé láìṣẹ. bákan náà ni pé bí a bá sọ wípé ní àwọn ọmọ ẹ̀sìn ẹlẹ́sìn sáré èèyàn ò sì eré sá. ìyá Fọláṣadé lọ́jọ́ kìíní àná tí ẹ mú Ṣadé wá sí ọ̀dọ̀ mi mo sọ àkọsílẹ̀ rẹ̀ wípé bó bá kàwé Elédùmarè ò fún láti wípé kó jẹ́ ọ̀nà ẹ̀ bí ó ṣe wípé kó jẹ́ ẹni tí ó mọ̀ ṣe káràkátà òwò epo ṣùgbọ́n èyí wọ́n á wò sùnsùn ẹ kàn pọ̀ lọ́wọ́ bá nírọ́ ẹ pẹ́ ní èké ẹ dákun ìwé tó wá kà nísìn kí ni ìwúlò rẹ̀ báyìí láì sì mọ̀ wípé ní àkọsílẹ̀ tí Elédùmarè ti kọ lórí ọmọ yìí kò ní tà sí. ẹ sọ bẹ́ẹ̀ lóòótọ́ àfà ẹ sọ bẹ́ẹ̀. ṣé ẹ ti wá rí báyìí pé ẹni tó kàwé bó bá fẹ́ lówó yóò lówó ẹni tí ò kàwé bó bá fẹ́ lówó yóò lówó àmọ́ ẹni tó kàwé tó ní pálí tó jẹ́ pé gateman ló ń ṣe ẹ wá máa wo Ṣadé elépo tẹ́ ń wo yìí o bó ti wá wù kó rí tó bá lè dáwọ́lé epo títà tó sì ń ṣe wàláì bí wọn bá kó oògùn tí oògùn ò lè ràn bí wọn bá ṣàṣì àṣàṣì ò lè ràn ibẹ̀ sì ni ó ti jẹ́yàn tí ó ti níláárí kódà ẹni tó kàwé tó lọ sókè òkun kò lè lówó tó kẹ́ lè máa wọlé ayé báyìí o àbẹ́ẹ̀ rí nǹkan báyìí tá a bá ti wá rí gbogbo àwọn èèyàn tí Ọlọ́run bá ti kádàrá pé wọ́n sọ àsọtẹ́lẹ̀ sínú ayé wọn pé nǹkan tí wọ́n ó ṣe ní ẹ má jà máa mú ọlọ́ọ̀bá nírọ̀ ṣùgbọ́n gbogbo tọ́mọ bá ti kádàrá pé ń ṣe láti kékeré rárá bá ti ń ṣàkíyèsí ẹ̀ lọ títí tá a ti rí i pé ọ̀nà ẹ̀ ó ń tẹ̀síwájú iyẹ̀ náà ni pé káfàdúrà ràn lọ́wọ́ ẹbí èmi náà kọ́ nígbà táwọn kábíyèsí àti bàbá olóyè wá lọ́jọ́ kìíní àná tán ní kí bàbá ọkọ mi pé kó wá ṣe alága ní ìpínlẹ̀ wa tẹ́tẹ̀ wá kọ̀ pé àwọn ò ní ṣe òní mo ṣe ní bóyá kọ́mọ mi ó kàwé kó lè ṣe tí bàbá ọkọ mi. ṣe bí mo sọ fún lọ́jọ́ yẹn bọ̀dá mo ní kí wọ́n rántí. kábíyèsí ẹ kú kàlẹ́ sá afa kọ́lọ́n kò jẹ́ ká rí yín pẹ́ ṣe rí nígbà tá a wà lẹ́kọ̀ọ́ mo rí nǹkan tí mi ò rí rí o àwọn àfáà mi táìmì àti wọn jọ ń ṣeré lọ́hùn wọn padà ṣe istihara lórí ọ̀rọ̀ Ṣadé tí máa mú lọ skul kìíní gbàngàn mo mú lọ skul kejì mo tún wá gba tíṣà fún Ṣadé ńlé Ṣadé ò mọ kankan o tí mo wá rò ní wípé èmi ò tiẹ̀ wá mọ̀ wípé àkọsílẹ̀ ti wà tẹ́lẹ̀ ṣùgbọ́n tèmi wá rò ní wípé mo wá mú Ṣadé lọ sí ẹgbẹ́ ọ̀dọ̀ mi kan lọ́rẹ́ mi kan Ṣadé ti padà kọ́ṣẹ́ epo Ṣadé sì ti mọ òwò epo Ṣadé sì ti wá kúrò ní díẹ̀ Ṣadé ti wá mọṣẹ́ èmi ti wá mú Ṣadé kúrò lẹ́kọ̀ọ́ mo fẹ́ dá Ṣadé lóko sílẹ̀ yìí Ṣadé máa di dìde tí mi ò bá ṣe ta ni mo fẹ́ ṣe fún ìyá tó bí mi ẹyọkan ló bí àwọn àṣìjú méjì lọ lọ́wọ́ bàbá wa bàbá ìyá tó bí òun náà ẹyọkan tó bí náà ni
ìyá kan tí gbogbo wa jọ ń wò lójú ni tí mi ò bá wá ṣe fún wọn ta ni mo fẹ́ ṣe fún ẹ mú èèyàn tó ń jẹ lára wa nígboro ni kábíyèsí láì fọ̀rọ̀gùn. láì dọ̀tun dákun mọ́ bínú ìgbẹ́ wa pa gbogbo ẹ̀bìrí kó tó ní ìsìn ṣé tí a wà já sásán. èmi bá ti mọ̀fọ́ báyọ̀ tún àti mọ̀fọ́ ìlú ti mọ̀fọ́ kí a tún dúró ṣe. àfà kò tiẹ̀ já sófo mọ́mì ọ̀rọ̀ wọn ò já sófo kábíyèsí ọ̀rọ̀ yín ò sì bá já sófo ṣẹ́rí ń tẹ́ ti wá bá mi sọ́sọ́sọ́ tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ pè mí tí mo ní mi ò ní ṣe kábíyèsí mo ti gbà láti ṣalága àbílẹ̀. ẹ wo bí mo bá yín dúpẹ́ mo sì bá yín yọ̀ èyí ò ní mo fi rántí orin àfa mi kan tí wọ́n mọ̀ pé yàsín wálíkùrì ìyá ni ìmájẹ́rìn nìra. yàsín wálíkùrì ìyá ni ìmájẹ́rìn nìra. Ṣadé ti dé ọ̀rọ̀ tó wà ń lẹ̀ kì í ṣe pé bóyá pé ọ̀rọ̀ pé inú èmi fúnra mi gan òdo mọ́mí ẹ̀ wà níbi tí mọ́mí ẹ̀ ti ń sunkún tán káwọ́ lérí pé ayé àwọn bàjẹ́ pé wọ́n ṣẹ̀sìn bẹ́ẹ̀ tèmi gbọ́ pé fún wọn kàwé lẹ́kọ̀ọ́ ìwé wo ló lọ kà kó mọ́ gángan nígbà tí mo gbọ́ gan bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni pé bóun ṣe mu lọ sẹ́kọ̀ọ́ pé orí ẹ̀ wọ́n mu lọ sí skul alákọ̀ọ́kọ́ kò mọ̀ wọ́n mu lọ sí kódà wọ́n tún gba tíṣà fún pé kó wá máa kọ kò mọ̀ anything mọ́mí ẹ̀ wà bẹ́ẹ̀ kábíyèsí wà bẹ́ẹ̀ mọ́mí ẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní káwọ́ lérí pé ẹni tán tẹ̀sí gbọ́kànlé pé ọjọ́ ọ̀la ìlú wa yìí tó máa gbé ìlú wa lárugẹ F9 olóòdó orí ètí dọ́ta gan gidi. ọ̀rẹ́ tó bá yẹ kó bó ṣe ń sọ fún mi èmi ò gbọ́ kankan. ò gbọ́ kankan. pípẹ́ ní tí. ó mọ̀ pé mi fúnra mi ṣe wáyé tí ọba nílé tí ọba lóko èèyàn ló tírèsì kéèyàn tó gbé báàgì sẹ́gbẹ́ kan ni bí mo ṣe gbọ́ báyìí mo rọra létí mẹ́gbẹ́ mọ́tò kan gbédé tí mo rà ń gbọ́ pé báyìí o Ṣadé o kinní kan o ẹ̀gbọ́n ẹ̀ ṣàṣọ pé kò sí wàhálà o àwọn ọmọ báyìí bó ṣe wá sí ìlú yìí o àwọn máa da lókòwò kinní kan o ṣùgbọ́n kinní kan inú mi wá dùn sí kinní kan sọ pé kinní. kí nìyẹn. ẹ̀yìn ẹ̀gbọ́n yìí tí wàá sọ pé nǹkan táwọn ti bẹ̀rẹ̀ tí gbogbo ìlú ti bẹ̀ gbọ́n fún gbà pé ẹ wá ṣe olórí ìlú kinní kan ìgbọ́n wá sọ pé àwọn ti gbà jẹ́ kí wọ́n bọ́ọ̀sì brain ẹ̀. bọ́ọ̀sì mi. o ti láì kò fòfó jù. àbí náà fẹ́ràn ẹ̀. àwọn máa ṣetán láti da lókòwò sọ pé kí ni. kí ná. epo. epo lásán. epo òwò epo. epo pupa. epo èmi ò tiẹ̀ wá mọ̀ bóyá pupa o torí wọ́n ló parí ẹ̀ o mi ò sí ń bẹ́ẹ̀ o bóyá pupa o bóyá dúdú o bóyá rọ̀bì o kò kàn mí ṣùgbọ́n epo tẹ̀gbọ́n ẹ̀ ló ń fẹ́ da lóko pẹ̀lú gbogbo gbajúmọ̀ ẹ̀ adẹ̀ ní pé kó dúró kájọ máa lọ kájọ mọ́ náà fẹ́ no èmi ń lọ sẹ́kọ̀ọ́ fẹ́ lọ kàwé àbọ̀dé èkó rè ìdí epo náà fi sí mọ̀jà fọ̀rọ̀ gùn ṣá lọ ká lọ wọ̀ ọ̀kan ṣẹlẹ̀ nílé ọ̀dọ̀ ẹ̀. ṣé bí kájọ débẹ̀. jẹ́ kájọ débẹ̀ náà. kábíyèsí ẹ̀ka lẹ́sà. ọmọọba bó o ní sàlàáfíà ló wà. ẹ ṣe kábíyèsí àlàáfíà làwọn wà o. dáa fún ọ yóò yẹ ọ orí yan kàkè ọkọ rẹ ńkọ́ ṣé kò sí jà o kò ní sí jà lágbára Elédùmarè. ṣé kò sá sí kankan ṣàlàáfíà lè ṣàrò wá. kò kúkú sí nǹkan kan ìròyìn ayọ̀ mo ní ìfitọ́ ọ létí lórí ọ̀rọ̀ alága ìbílẹ̀ tí wọ́n ní afàkalẹ̀ ń lu wa Elédùmarè ti gbàdúrà. Adédọ̀tun ó ti fara rẹ̀ kalẹ̀ láti jẹ́ alága ìbílẹ̀ nílùú wa Adédọ̀tun kan náà bẹ́ẹ̀ ni sọmọ àgbóhùn lọ kàwé jù nílùú wa lẹ́yìn rẹ̀ ìwọ ló tún tẹ̀lé ó ti ṣetán láti di alága ìbílẹ̀. ìròyìn ayọ̀ lélẹ́yìí o kábíyèsí olúwa ṣeun. àdúpẹ́ ọpẹ́ ńlá ni olúwa ṣeun kábíyèsí olúwa ṣeun abáríkà tó ẹbí pé ó fọwọ́ sí pé òun máa ṣe oyè náà kábíyèsí abáríkà kájé kó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ọmọ èèyàn kí ó fọrùn bí ọmọ èèyàn ẹ kú ìlú kábíyèsí. so kábíyèsí nípa ọ̀rọ̀ ọmọ ọ̀tún tó lòun fẹ́ jẹ òjì ẹ dákun kábíyèsí ẹ bá mi sọ fún un ẹ sọ fún dáadáa pé kó jọ nǹkan tó wà lọ́kàn yín láti jẹ́ kí ìlú kó ṣẹlẹ̀ nínú ìlú
ẹ̀yin ni kó máa wò kó tó máa ṣe o. àgbógbó rẹ̀ láti tẹ̀síwájú rẹ̀ gbogbo àwọn nǹkan tá a fẹ́ kó ṣe láti tẹ̀síwájú rẹ̀ ojú pópó ọ̀nà wa ilé iṣẹ́ ìgbàlódé ilé ìwé ìgbàlódé iná kọ́ máa tàn yínrín 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 yóò ṣe ọmọlúwàbí ni. nǹkan tẹ́ ẹ fẹ́ òní kó bá yín ṣe o kì í ṣe bí akó débẹ̀ tán kó wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe bó ṣe wù ú kó wá ní òun ṣe kinní kan òun ṣe kinní kan ẹ dákun ẹ bá mi sọ fún un. ọmọlúwàbí ni àwa àti ọ̀tún èmi àti ọ̀tún àti ìyálóde àti gbogbo ará ìlú là ń dọ̀wọ́ ìdùnnú lọ́wọ́lọ́wọ́ báyìí à ń dọ̀wọ́ ìdùnnú lọ́wọ́lọ́wọ́. hello ta ló wà ń bí àbúkọ̀ sẹ́yìn ọ̀gbìn bá. ṣé kò sí kí lẹ bá wá. mo fẹ́ ẹjọ́ sí kíkà ìdílé ìṣàdé. ibi ni. mo ní kó máa ń supply àwọn èèyàn lépo ọkọ̀ bẹ́yìn. ṣe rí ọ̀rọ̀ epo yẹn tó yẹ pé epo lẹ nílò àwa lọ́lọ́run jogún ẹ̀ fún. tẹ bá ń gbọ́ Ṣadé elépo ọ̀gá mi ló ń jẹ́ bẹ́ẹ̀ tí mo jẹ́ máníjà lábẹ́ wọn. kò dẹ̀ sí irú epo tẹ̀ ń wá tọ́yà jẹ́ ọ̀rọ̀ epo pupa yìí o kò sílẹ̀ tẹ́ wá tá a ní. ẹ̀dẹ̀ wá ṣọ́ wọn very very sure. tẹ́ bá lọ ẹ tún máa padà wá. torí kì í ṣe bíbá iná ti fẹ́ lò ó. mo ní tẹ́ bá lọ ẹ tún padà wá. ṣé wọ́n lè ní tó 500 keg. kódà bẹ́ẹ̀ need 1000 keg ẹ máa rí. ẹ ṣọ́. bọ́ ẹ mò ń bọ̀ jẹ́ kí n pe wọn nú. ṣé wọ́n wà lẹ́yìn. wọ́n wà lẹ́yìn. ok ẹ bá mi pè wọ́n. hello mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ẹ jọ kọ́sítọ́mù kan báyìí ló ń béèrè yín bẹ́ẹ̀ wọn náà fẹ́ ra epo ok mà ẹ má pẹ́ mọ́ yes ma ṣe bínú wọ́n ti ń bọ̀ wọ́n ń bọ̀ báyìí. ẹ ṣìnà o ẹ máa lọ bẹ máa rẹ báwọn ọmọọṣẹ rẹ bẹ máa yes ma for 1 hour máa rí mi ma ẹ ṣe ma. àwọn mọ́mí iná díẹ̀ sí wọn wá ní ìdílé epo fún wọn fẹ́ ká supply wọn ní. kí ni Ṣadé ilé kan. bẹ́ẹ̀ ma ọ̀rẹ́ mi lójúwe yín fún mi ọlẹ́ méjì kò sí problem ma. ṣé kó dẹ̀ wà ń lẹ̀ báyìí. kò sí how many keg ma. ma ní ìdíje 500 kegs bẹ́ẹ̀ ní ìdí 10,000 wà kò sí problem. ṣe fẹ́ fi storage ní abẹ́fẹ́ afẹ́kọ̀ọ́ travel ìlú ní keg 35,000 mi kì í ṣe pé mo fẹ́ rà ebi mo ń jalè rè mi kì í fún yàn price. ṣe é kẹsàn-án ká pẹ́ ọ̀kan lè fẹ́ ra is 40k but this pẹ̀ fẹ́ rà púpọ̀ like short is 35 so sí wàhálà 500 ṣe cash lè fẹ́ mú àná àbí transfer. àmọ́ máa ṣe transfer fún mi. that is owó yín jẹ́ 70 million 500,000. that is it. ṣe máa fún mi láka nọ́mbà ẹ kò sí pé 53 95 11 19 21 money point Fọláṣadé Ibrahim. ṣẹ́yìn lẹ jẹ́ Abọ́sẹ̀dé ẹ̀yìn ọjọ́ wo lè máa wọ̀ tẹ bá fẹ́ kó lé ní òun àbẹ tẹ bá ti ṣe tó mi wá mọ́níjà tí wọ́n bá ti gbé mọ́tò wọlé máa ti gbé ṣọ́ọ̀bù. ẹ ṣe gan adúpẹ́ all right ma. ẹjọ́ tí máa padà wá. Ṣadé elépo dákun dàbọ̀ má ṣìyàn. Ṣadé elépo dákun ò má ṣìyàn. Dákun má ṣìyàn. Àṣìyàn kò dára yé. Dákun má ṣìyàn. Àṣìyàn kò sunwọ̀n. Ṣadé elépo dákun dàbọ̀ má ṣìyàn. Ṣadé elépo dákun ò má ṣìyàn.
sẹ́tù ìyá àdùn ìyá táwọn abiyamọ ayé fi ń tọrọ ìyàwó táwọn ọkùnrin gidi fi ń tọrọ àdàfún yín sẹ́rí mo kàn wá jẹ́rìí ọlọ́run lọ́dọ̀ yìí látọdún tí mo ti ń ṣòwò láyé tí mo ti bá àwọn èèyàn dòwò pọ̀ mo bá yín dòwò pọ̀ gbogbo àwọn ẹbí mi dẹ̀ ṣàdúrà fún mo bá yín dòwò pọ̀ gbogbo àwọn aráàlú ń ṣàdúrà fún yín torí mi pé gbogbo ohun tí mò ń ṣe ní òróró jẹun débi pé mo máa wọṣọ tó wù mí. orúkọ tí gbogbo ayé wa ti ń pè mí pé sífù olóyè ìdáàbò akóredé òsì ni mo fi ń lò ó ọlọ́run sátì ìyá gidi ni mo fi ń lò ó bò lọ́wọ́ tí mo máa sáde elépo ayé mi dẹ̀ change. ìyá mi títí lọ́lá jayé ọlá adínà yìí síkírà ìyá mi bá ọ̀sẹ̀ nígbà rẹ lọ́nà ọ̀run ọ̀sùn orin iwájú tó fi sílẹ̀ kó mọ́ bàjẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ kó mọ́ bàjẹ́ iṣẹ́ epo tó fi gbé mi lọ́wọ́ iṣẹ́ làṣẹ̀kọ́ àṣekọ́lé àṣeramọ́tò rọ́mọ lọ lẹ́kọ̀ọ́ ilé tí mo ti kọ́ ká gbogbo àjọ mọ́tò lórí ẹ̀ mọ́tò tó ti rà fún mi nídìí iṣẹ́ epo ìkí mọ́tò tà nígbà ìjọ kó mọ́ mu kó mọ́ mu jẹ ìyá mi ti lọ́lá. kékeré wa ni àǹtí Sadé ní gbogbo ibikíbi nínú fámìlì báyìí àdúrà ni wọ́n ń ṣe fún yín sórí gbogbo àwọn tí wọ́n ń jẹ tí wọ́n mú lára mi mo jẹ́ kó máa yé mi pé Sadé elépo ló sọ mí dẹni tí ò ń ṣe. dòwò pọ̀ wọ́n á dẹni tó ń lo mọ́tò ẹni tó ń kọ́lé mọ́lé Sadé elépo wá jẹ́ ẹni tó wá sọ ayé mi di ọ̀tun. Sadé elépo kò ní bàjẹ́ fún ẹ mo wá sọ fáwọn ọmọọṣẹ́ mi kán bá mi gbé mọ́tò yìí lọ kán lọ bá mi kọ́ Sadé elépo sí ẹni bá ṣe dáadáa fún mi ẹ máa ṣe kí ni àwọn dáadáa dá padà. Sadé elépo ọdún mọ̀lá kọ̀kọ̀rọ̀ èmi ọlọ́wọ́ bá rí kó rò pé fẹ́ máa di orúkọ mi ni. má bínú sí mi jọ ẹ ti ṣe dáadáa inú mi ti dùn jù olúwa mà ṣe o. ẹ ṣe níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ bá dé àdúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ. èmi mo lè lè ṣe o kò mọ̀ ṣe kékeré. Sadé èmi fo gbogbo ẹ̀yin èèyàn ẹ dákun ẹ máa fi àwọn ẹni tọrọ èèyàn. èmi mo lè lè. àyàn tó téèyàn obìnrin tó tóbi akọni obìnrin tí ń pọkùnrin ránṣẹ́